agbábọ́ọ̀lù yìí há ọ̀pọ̀lọpọ̀ kẹ̀kẹ́ márúwá àti oúnjẹ fáráàlú lọ́jọ́ kérésì. ṣìkìn bí ẹni jẹ tẹ́tẹ́ oríire ni inú àwọn èèyàn ìlú olúṣosùn nípìnlẹ̀ èkó ń dùn lásìkò yìí, pàápàá jùlọ àwọn ọ̀dọ́, látàrí bí ọ̀kan pàtàkì lára àwọn tó ti rí jájẹ tó sì ti di gbajúmọ̀ nídìí eré ìdárayá láti ìlú ọ̀hún, ọ̀gbẹ́ni Victor Osimhen ṣe lọ pín ọ̀pọ̀ rẹpẹtẹ oúnjẹ àti kẹ̀kẹ́ márúwá fún wọn lásìkò àjọ̀dún kérésìmesì ti ọdún 2024 yìí. Osimhen, ọ̀dọ́mọkùnrin ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Galatasaray lórílẹ̀‐èdè Turkey, kéde ẹ̀bùn ọdún rẹ̀ ọ̀hún lórí ìkànnì ayélujára rẹ̀ lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2024 yìí. Victor Osimhen ní ìdí tóun fi gbé ìgbésẹ̀ yìí jẹ́ láti fi ẹ̀mí ìmoore hàn sí ìpìlẹ̀ òun. Ó lóun rántí kékeré òun nítorí ìlú olúṣosùn lòun ti ṣe kékeré, ibẹ̀ lòun sì ti jáde kóun tó di ìràwọ̀ òṣèré tó ń gbá bọ́ọ̀lù jẹun kárí ayé àti ọ̀kan lára ikọ̀ agbábọ́ọ̀lù fún Nàìjíríà, bó tilẹ̀ jẹ́ pé ọmọ bíbí ìlú Benin ní ìpínlẹ̀ Edo lòun ṣe. Ọkùnrin náà ní àwọn oúnjẹ rẹpẹtẹ tó wà nílẹ̀ yìí, àwọn màmá wa, àwọn àgbàlagbà la fẹ́ pín in fún, àmọ́ àwọn ọ̀dọ́ ẹlẹgbẹ́ mi ni wọ́n máa jàǹfààní ẹ̀bùn kẹ̀kẹ́ márúwá kí wọ́n lè máa fi wá oúnjẹ àti kí ètò ìrìnnà lágbègbè yìí lè túbọ̀ rọjú sí i. Èyí jẹ́ ọ̀nà kékeré kan tí mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀dọ́ ìlú olúṣosùn pé wọ́n ṣeun lọ́pọ̀lọpọ̀. Ó kéré tán kẹ̀kẹ́ márúwá àti oúnjẹ tó lé ní 2,000 ni agbábọ́ọ̀lù yìí há lọ́fẹ̀ẹ́ fáwọn èèyàn agbègbè náà. Ìgbésẹ̀ rẹ̀ yìí jọra pẹ̀lú ti àwọn agbábọ́ọ̀lù ẹlẹgbẹ́ rẹ̀ kan bíi Alex Iwobi àti Tolu Arokodare, táwọn náà há ẹ̀bùn lóríṣiríṣi àti nǹkan tẹ́nu ń jẹ fáwọn aráàlú òyìnbó lásìkò ọdún kérésì. Victor fi kún un pé ètò tóun ṣe yìí kò ní dúró sí ìlú Èkó nìkan, ó lóun tún máa há ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn fáwọn èèyàn ìlú abínibí òun ní Benin, òun sì máa rí i pé ọ̀pọ̀ èèyàn ló jàǹfààní rẹ̀. Ọ̀gọ̀rọ̀ àwọn olólùfẹ́ ọ̀dọ́mọkùnrin yìí ni wọ́n ti gba orí ìkànnì rẹ̀ lọ láti fi ẹ̀mí ìmoore wọn hàn kí wọ́n sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún oore ńlá tó ṣe wọ́n yìí. Peace Be sọ pé ọmọ kérésì ọdún yìí máa lárinrin o. Isaac Newton ní èèyàn ńlá tó mọ inú rò léléyìí, gbàgbé nípa àwọn tó jẹ́ pé orí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bọ̀gìnì làwọn ń ná owó wọn lé. Biggest Zillion sọ pé àwọn gbajúmọ̀ gidi làwọn tí wọ́n bá rántí ìgboro tí wọ́n ti jáde, torí láàrin àwọn ọ̀dọ́ ìgboro gan ni wọ́n ti ní alátìlẹyìn àti olólùfẹ́ tó pọ̀ dáadáa. Bọ́lárìnwá Samuel ní Osimhen, ó ti ṣàṣeyọrí o, Ọlọ́run máa bùkún ìwọ náà, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ó rántí pé ọ̀dọ́mọkùnrin yìí ń ṣe dáadáa nídìí eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tó ń ṣe jẹun nílùú òyìnbó. Ara rẹ̀ le dáadáa, ó ń ta kébékébé lórí pápá, 12 ló sì ti gbá bọ́ọ̀lù sáwọ̀n láàrin ìgbà 15 tó kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ lórílẹ̀‐èdè Turkey. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì. Season of love, of joy, and of celebration from all of us in Ìta Fàájì. We are wishing you all Merry Christmas and Happy New Year in advance.